Africa Content TV. Kábíyèsí o. Kábíyèsí fún àbáyé olóyè ọba Yorùbá kábàdà àti ìyàrá ọmọ jẹ́ ìwọ ọlọ́pàá. Oyè wẹ̀sọ̀ káàbọ̀. Ọmọ àbúrò àbáyé yìí. Àwọn bàbá wa, bàbá Pòfẹ́sọ̀ Oyèwẹ̀sọ̀, àwọn ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún wa tí wọ́n gbé ọ̀rọ̀ ipò Aláàfin ìgbẹ̀kún ọba tí wọ́n gbé kalẹ̀. Àwọn náà ni wọ́n wà ní báyìí. Àwọn bàbá wa onímẹ̀kọ́ òfìmẹ̀kọ́ wọ́n jọ kọ́ wọ́nì wá ní pẹ̀lú àwọn bàbá aṣíwájú. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ káàbọ̀ látòrò. Ẹ káàbọ̀ sí ìjọba láti ṣe pẹ́pẹ́pẹ́. Àwọn bàbá wa Pòfẹ́sọ̀ Akin Àlàó Òdú ni wọ́n. Àlàó. Pòfẹ́sọ̀ máa fi èdè rí. Àwọn bàbá wa wọ́n ti tò àga yẹn bí ó ti yẹ kó rí. Àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n àgbà bàbá Pòfẹ́sọ̀ Aṣíwájú Anthony Aṣíwájú. Anthony. Emeritus Professor. Ètò wa lé kéńkà rẹ̀ ní pé ìwú yìí fún Aláàfin àti fún ilẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ ga jù nínú ètò tuntun ní o ní orí ọ̀fẹ́ tá a ní láti ní ìlú mọ̀ká màmá gbogbo wa màmá Pòfẹ́sọ̀ Bọ́láńlé Awẹ́. First female professor of history in Africa. So orí ọ̀fẹ́ ńlá ọ̀la ní wípé gbogbo àwọn lẹ́kànlẹ́kàn àwọn onímọ̀ kàbìtìkàbìtì lórí ọ̀rọ̀ ìtàn Yorùbá oníwọ́n kóra wọn lọ tí wọ́n ti fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó ní kìmù. Àwa ní àwọn àgbààgbà òkìtàn wọn gbọ́dọ̀ wá sílé Ọ̀yọ́ láì jẹ́ wípé wọ́n wá ṣe kábíyèsí fálàfin. Ẹ bá ń ṣe kábíyèsí. Kábíyèsí o. Etí ọba kú kalẹ̀. Wọ́n wá kí ní kábíyèsí. Ọdún mẹ́fọ́. Wọ́n ló wọ́n ní bàjẹ́ o. Ẹ̀sọ́ kún jọ méjì jọ mẹ́ta. Pòfẹ́sọ̀ Àlàó. Ẹ kú kalẹ̀. Wọ́n ló wọ́n ní bàjẹ́ o. Àṣẹ o. Welcome to Ayipo. Anthony. Àwọn ẹmọ́ fi eléré oúnjẹ́lẹ̀ jẹ́lógún onígèlè sẹ́gbòdó. Mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀rí, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin lọ́ba náà lọ́ba lóko. Ẹ̀ẹ́dẹ̀ wọn wá lọ́wọ́ yìí ẹ̀ ṣe gan ojú Ọ̀yọ́ ò ní bàjẹ́ o. Níbi ìdánilẹ́kọ̀ọ́ tó ń ṣe léde, iná ò bá wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó tó bí a bí aago méjìlá àbí aago kan wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ ìyá mo ní láti wà bẹ́ẹ̀. Òdúpẹ́ jọ ọ̀pẹ̀ tábà tí ní báyìí náà ní ìjókòó màmá Bọ́láńlé Awẹ́ òdúpẹ́ jọ àmọ̀rí yín bá ọ̀gá yóò dalẹ́ o ẹ̀ẹ́dọ̀ bí olúgbogbo ti gbó bí olúgbogbo ti gbó ẹ̀ẹ́dọ̀ bí àgbàgbà tó sọ ọmọ ogun tó ń dé ọ̀rọ̀ ẹ̀pẹ̀ fún wa ẹ̀pẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn àwọn bàbá wa náà. Anthony Aṣíwájú. Aṣíwájú ṣèkàn mo dúpẹ́ lọ́wọ́ yìí
Professor Akin àti ríra rílé ìpàkẹ́lẹ̀ ìpẹ́lọ́wọ́ ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ wá ṣe fún wọn léde ní wá àsìkò èmi àti ìdàtújọ jókòó látújọ owó tí ó fi dán mọ́ ṣe olùkọ́ àjọṣewọ́ nípàdé bẹ́ẹ̀ ṣe bá bàbá Adéyẹmí náà wọ́n ti wàjà lọ́jọ́ ẹ̀dí tèmi bọ́ sórí àlefa náà bí láṣẹ ìgbọ̀rẹ̀ àjọṣewọ́ yóò dùn wọ́n jù bẹ́ẹ̀ ọdúpẹ́ gan ṣe gan ni onímẹ̀kọ́ kábíyèsí onímẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ ọdúpẹ́ ẹ̀kú ìdíje náà tó bá ti rí báyìí náà lórí ìdòkó lórí ìgbẹ̀ tí ṣe é ṣe bébí ẹ̀ bá tiẹ̀ ti sí bẹ́yìn tí wà bẹ́ẹ̀ pẹ̀lú ọwọ́ náà pẹ̀lú ọwọ́ yìí ọlọ́run ọba àlọ́ àti àbọ̀ lẹ́mọ̀ lọ́rẹ́ ọ̀rẹ́ olùdánilẹ́kọ̀ọ́ àgbà oyè wẹ̀sọ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ kìlọ̀ lẹ́mọ̀ lọ́rẹ́ ọ̀rẹ́ iwájú tó mú wà iwájú lẹ́mọ̀ bá etí ọba kú kalẹ̀. Bóyá bàbá Wẹ́sọ̀ ti fẹ́ lórúkọ ara o. Ẹnu àgbà lóbi tí kò èmi níbi táwọn tó kọ́ mi lẹ́kọ̀ọ́ ibi tí ga pàwà àti ga máa ń wà ní kéjì sọ̀rọ̀ ilé ò tó bẹ́ẹ̀. Bàbá Professor Anthony Asiwaju àti màmá Professor Malani Awẹ́ ọ̀rọ̀ dọ̀rọ̀ àgbà. Àṣẹ ẹlẹ́ fún àgbà alágbọ̀n dalẹ̀. Iṣẹ́ gidigidi ni wọ́n ṣe àkọ́kọ́ ṣe lẹ́kítọ̀ tí ìparí ìwọ̀n tó lè ní ìparí ilé ìta àti láti máa ṣe afẹ́fẹ́ máa ṣe ìpàdé mi ó jẹ́ pé àwọn òkan tá a ti ń ọ̀rọ̀ àtúnṣe ìgbé báwo la ṣe máa ṣe àdúgbò nǹkan tí mò ń fẹ́ ilé tí lédè yìí ṣe bálabà àti màá sáré bá ìlú tó kàn mí jẹ́ Lọ́lẹ̀ fún ọmọ olówó olùgbàjẹ́. Bàbá ọdúpẹ́ ọ̀rẹ́. Bàbá ní àwọn ti fi gbogbo ọ̀rọ̀ sẹ́nu màmá tí wọ́n bí gbogbo wa. Ó tún jẹ́ ayọ̀ mi láti fi vice chancellor wa láti Àtìbà Yunifásítì. Àwọn ni wọ́n bá wa ṣe kò kárí ètò ti public lecture ti tòní. Professor Sunday Okini àpínni làwọn. Àwọn kọ̀ọ̀kan tí wọ́n tún ṣe kò kárí ètò yìí, Dr. Shakirat Agure. Kábíyèsí o, onígorí ọmọ Ọ̀yọ́ mọ̀gbọ́n ọmọ ìsọ̀rọ̀ olókun ọdún Lágòrè ọmọ ọgbà tí wọ́n sọ̀rọ̀ kí ni àmọ́kò sí fún lágbàdo ọmọ orí gbogbo ọmọ ẹ̀rọ mi ní kí ni níbẹ̀ ló ń bọ̀ ọmọ tó ọ̀pọ̀ ìgbà Kábíyèsí Dr. Mrs. Ahmed láti Emmanuel Alayede University of Education. So bákan náà Dr. Garuba. ṣé màmá dúpẹ́ ọ̀sùn mi? Emmanuel Alayede làwọn náà ti wá. Àwọn màmá wa
wọ́n lé wọ ẹgbẹ́ nínú wọ́n ń wá ní gbogbo ìgbà àwọn ní secretary LOC àmọ́ Dickness ọjọ́ àwo wọ́n ń wá ṣùgbọ́n tó wọ́n lé wọ ẹgbẹ́ nínú so àwọn ní akọ̀wé gbogbogbò fún local government committee. Ẹni tó bá wa lálejò táwọn náà sì tún jẹ́ ọmọ ọba ní Federal School of Survey, Sister Lola, Dr. Lola àwọn ní fáàtì gbogbo tá a lò pátápátá ní Federal School of Survey àti gbogbo títà àti àwọn àlejò gbogbo àwọn màmá àtàwọn bàbá yìí ọ̀fẹ́ ni wọ́n fún wa Onílọ́lá àwọn bàbá wa tí wọ́n ṣe ìṣàkóso ètò àndìdí àpẹẹrẹ ìtàn Prince Dapò Ọlákùlẹ́yìn àwọn oníbodè àwọn ni wọ́n bá wa bójútó ètò ìṣègbè Àtìbà Yunifásitì wọ́n láwọn ní presentation táwọn fẹ́ fún kábíyèsí. Àtìbà Yunifásitì wọ́n ṣe ojúdú méjì àti àyà mẹ́fà fún LOC kódà wọ́n fún wa ní 5 million ní orúkọ yunifásitì. Àbí ẹ̀ka tó nínú ilé ìwà sọ́pọ̀ ní ẹ̀ka ẹ̀kọ́ èdè àṣà àti ìṣe Yorùbá yunifásitì àti ló wá ní pé kí àfilẹ̀ kábíyèsí director wọn rẹ̀ Chief Dípọ̀ Gbèrò àwọn ọmọ ọ̀pá pọ̀ tó bí aró ọmọ bá yóò ẹ̀bí kan ìsọ́mọdé bèbè jẹ́ òkú Ibi tá a bẹ́ tòde lónìí nínú kábíyèsí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tó bá ní lọ́la ètò tẹ̀síwájú á tún fi àwọn igi ìtàn káàkiri àwọn tó tún yẹ kábíyèsí àwọn Ọ̀yọ́ Mèsì àtàwọn olóyè lóyè àwọn náà ni wọ́n bọ̀ wá sí tó igi tuntun ọ̀la tó ń bá gbégi tán tó bá di ọwọ́ ọ̀sán òní á ṣe ìdíje pẹ̀lú àwọn ọmọ wa ní secondary school pé orúkọ kábíyèsí ó ti tọ́lá nìyẹn tó bá dọjọ́ ọwọ́ ẹ̀sẹ̀ yóò wu àwọn ọ̀dọ́ yóò wu àwọn ọ̀dọ́ láti rí kábíyèsí ní ọ̀dọ́ stadium níbi tí kábíyèsí ó ti bá wa gbá bọ́ọ̀lù sí láti jẹ́ kí a ṣe àṣekágbá eré ti bọ́ọ̀lù tí a ti bẹ̀rẹ̀ láti jọ́sẹ̀ bí mẹ́ta sẹ́yìn so àwọn ètò tí ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọjọ́ Friday ó ní a ṣe ètò ti eré orí ìtàgé Àrẹ̀mọ Adéròmú níbi tí gbogbo ayé ò ti mọ ipò tí Àrẹ̀mọ Adéròmú wà nínú ìtàn lọ́balọ́ba àtàwọn ọmọ ọba ní ilẹ̀ Ọ̀yọ́ so kábíyèsí ẹlẹ́kọ̀ọ́rí tó lecture tàbí àyè lecture ìwé Yorùbá àkọ́kọ́ àjájá yà láìpẹ́ ìta ṣe ní rẹ̀ àwọn ìpín 2018 láti wá ṣe conference láti ọ̀rọ̀ àìsàn láti really ẹ̀ka ní ilé ní ilé ọ̀pọ̀ history and tradition àròyìn àti other books are best used as a traditional base will also come later. These are made the most
successful colony tí aláàfin ṣe nílẹ̀ Yorùbá ṣàbílẹ̀ tó wà lọ́yọ̀ tí ó sì ní ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú bàbá rẹ̀ nígbà tí ó sì wà ní Ọ̀yọ́ ìṣòwò máa ń ṣe káàkiri ilẹ̀ tí ọ̀rọ̀ àti ọ̀dà lẹ́yìn ìṣòwò tó wà lọ́yọ̀ ìṣòwò tó wà ìṣòwò tí ní ìwé máa wà lórí ìṣòwò lọ́yọ̀ agriculture and life is a coordination center for agriculture and understanding governance and category of institutes based on so things are books as a journey some of these companies used to carry that particular time anyone in the week and when you are carrying the side Oye wá sọ. Ẹ̀sùn káàbọ̀, ó ní mẹ́kọ́. Ẹ jẹ́ gbogbo wa jọ ṣe kábíyèsí. Mo ní lọ́lá, mo dúpẹ́ ọ̀rẹ́, ẹ kú kalẹ̀. Kábíyèsí. Agbára Olúwa wọ́n sì gbà fáwọn ará ṣáàtì tó ṣe mọ́ ọ̀dá lápàṣẹ mọ́ ìlà láti ọ̀dọ̀ bàbá mi Aṣíwájú ní bí ọdún mélòó kan sẹ́yìn àjọ wá sọ́dọ̀ bá wa láàfin lẹ́yìn bàtà wa lọ́tọ̀ àwọn ìbáṣepọ̀ kan wà láàrin àwọn akéètù lèmi ṣùgbọ́n nílùú lẹ́yìn torí nígbà tí ogun ń jà tí Aláàfin Adébíyì tí wọ́n ní ogun Ẹ̀gbá ò gbọ́dọ̀ bà ìlú Ẹ̀gbẹ́ jẹ́ wọ́n kó àwọn ogun lóde láti wá sọ̀rọ̀ ti wà ní ìlú Ìmẹ̀kọ kì í ṣe ilẹ̀ kejì torí ilé kejì náà ó ti wà ní ilẹ̀ olóògbé ìgbàgbé ẹ̀ta àjọṣepọ̀ wà tí bàbá wa Adéyẹmí tí wọ́n sì kú sáàfà àjọṣepọ̀ yẹn àjọṣepọ̀ yẹn a ò fẹ́ kó bàjẹ́ ẹ má bínú sáà a ò fẹ́ kí àjọṣepọ̀ yẹn kó bàjẹ́ ìwé àjọṣepọ̀ yẹn ìgbà yẹn omi tí bàbá Fáwa Adéyẹmí kọ lórí àwọn akéwì sí wà níbẹ̀ tẹ́ bá kà á nǹkan tó mú ọkọ̀ òwe gbogbo ẹ̀ ó wà níbẹ̀ jẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n aṣíwájú ọ̀sọ̀ ìpè ìjẹ́kẹ̀ẹ́dì ìwé àjọṣepọ̀ láàrin ilẹ̀ kejì àti Aláàfin Ọ̀yọ́ onímẹ̀kọ́ aláyélúwà àwọn ọmọ wádé lọ́lọ́dún lẹ́sùkú ápùrìn ọjọ́ tó ti pẹ́ yẹ́ lára pàdé dáàsì ní yunifásitì nù àkọsílẹ̀ yìí ìyẹn jẹ́ ìdánilójú pé ẹ̀yin àti bàbá Adéyẹmí tó wàjà pé àárín dánmọ́rán àlẹ́kùnlọ́ ọlọ́run àdúrà pé wá ní pé ẹ̀sùn báwọn ṣe náà gẹ́gẹ́ bí mi náà ṣe bẹ́ẹ̀.
fẹ́ mú fọ́tò yìí délé láwọn èèyàn bá dúró ṣe iṣẹ́ bá ẹni ẹ lọ́lọ́yọ̀ jẹ́ ìsìn lọ́dọ̀ Aláàfin tó a lè sọ nípa lọ́dọ̀ Aláàfin. ẹ bá láàfin nílé Gbèlè. wà ní ògbé lọ́lá òfìgbà kẹrùmà yóò rí kẹ̀ ọ̀rẹ́ òníyàn àti bàbá jọba lẹ́mọ́ òjì àlẹ́mọ́dò káàránṣẹ́ tó máa jẹ jagunjagun ọmọ alákùnrin èrò ọ̀nà níbo ní pé kò yàndá alákàn ní máa fi èrè Abímbọ́lá lórí ọba àkànní àkàn ní ti gbogbo ayé ròyìn ẹ̀yà ròyìn dábò ọlọ́run ẹnìkan lọ aláwọ̀